ó ṣeé ṣe kí gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó fẹ́ máa mì láàrin orílẹ̀-èdè tí ìgbàgbọ́ wà páwọn ló lágbára jù ní gbogbo ayé ní orílẹ̀-èdè United States of America àti orílẹ̀-èdè Nàìjíríà, ó ṣeé ṣe kí gbogbo dùgbẹ̀dùgbẹ̀ tó fẹ́ máa mì láàrin orílẹ̀-èdè méjèèjì náà ó ṣeé ṣe kí ó dópin láìpẹ́ yìí o, pàápàá lórí ẹ̀sùn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà, ààrẹ Donald Trump àti àwọn aṣòfin ní ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ńbẹ̀ tó fi ń kan orílẹ̀-èdè Nàìjíríà wípé níṣe ni ìjọba Nàìjíríà àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ Nàìjíríà iná máa lajú sílẹ̀ tí wọ́n fi ń pa àwọn afẹ̀míṣòfò tó jẹ́ alákatakítí ẹ̀sìn Islam tó fi ń pa àwọn Kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ń pè ní Christian genocide. ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní ariwo ńlá ló sọ lórílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé nígbà tí ààrẹ Donald Trump tó kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu fún àwọn Kìrìsìtẹ́nì láti gbé ìwé tó ń pè ní Country of Particular Concern CPC ti ààrẹ Donald Trump tó sì kalẹ̀ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bí ò bá tètè gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì nìkan, òun yóò kó àwọn sójà orílẹ̀-èdè Nàìjíríà láti dojúkọ àwọn afẹ̀míṣòfò tó ń pa wọ́n, tóun yóò pa gbogbo àwọn afẹ̀míṣòfò tóun yóò sì tó dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì. ààrẹ Donald Trump wá dúró sí ilé orílẹ̀ yìí o, olóbìtìbìtì owó làwọn fi ń ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ìgbà tó sì ní pẹ̀lú tó ń ṣẹlẹ̀ tán yìí Tinubu lajúlẹ̀ tán pa àwọn Kìrìsìtẹ́nì. Ó ní gbogbo àwọn ìrànwọ́ náà ni làwọn yóò dá dúró, ìyẹn pé àwọn yóò fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà. ṣá o, dùgbẹ̀dùgbẹ̀ náà tó ń mì ó ti fẹ́ dópin báyìí o, nítorí pé aṣòfin tó jẹ́ pé òun gan ló ń fẹ̀sùn kan Nàìjíríà jù tó wà nílé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn aṣòfin Honorable Riley M. Moore, ó ti ṣàbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà o, ìwádìí ló sì wáá ṣe nítorí pé ìjọba Nàìjíríà ó ti rán àwọn oníṣẹ́ dìde, èyí tí olùdámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà National Security Adviser Alhaji Nuhu Ribadu tó jẹ́ olórí fún wọn tó ṣíwájú wọn, ó ti rán wọn lọ sọ ilẹ̀ Amẹ́ríkà láti bẹ̀ wọ́n àti láti ṣàlàyé fún wọn pé kò sóòótọ́ pé wọ́n ń pa àwọn Christian Nàìjíríà àti pé wọ́n ń pa Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà, tó sì jẹ́ pé ọ̀rọ̀ táwọn Ribadu tí wọ́n lọ sọ l'Amẹ́ríkà, ìpàdé tó ṣe ń bẹ̀ ìyẹn ló jẹ́ kí Riley M. Moore tó jẹ́ pé òun gan ìlú tó ń sọ̀rọ̀ jù lẹ́yìn Senator Ted Cruz táwọn méjèèjì jọ ń fẹ̀sùn kan Nàìjíríà pé wọ́n ń jẹ́ kán pa Kìrìsìtẹ́nì, ìlú jẹ́ kó gbà láti ṣàbẹ̀wò sí Nàìjíríà nígbà tó bẹ̀ pé kó wá fojú ara rẹ̀ rí nǹkan kó sì ṣèwádìí kó lè mọ̀ pé irọ́ ni wọ́n wá pa fún wọn pé àwọn Kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ni wọ́n ń pa ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni Riley M. Moore ló máa ṣàbẹ̀wò sí Nàìjíríà pẹ̀lú àwọn akọ ẹ̀ láti wá fojú ara wọn rí nǹkan tó ń ṣẹlẹ̀ pé bóyá lóòótọ́ àwọn Kìrìsìtẹ́nì nìkan náà ń pa àti láti ṣèwádìí. Bẹ́ẹ̀ ìní wọ́n ṣe oríṣiríṣi ìpàdé ní ìlú Àbújá tí wọ́n sì tún ṣàbẹ̀wò sí àwọn míì tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ láàrin Kìrìsìtẹ́nì láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn, tá a sì gbọ́ pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ yí aṣòfin Riley M. Moore lọ́kàn padà láti lọ tún ọ̀rọ̀ sọ pé kò sóòótọ́ ń bẹ o, kì í ṣe pọ́n fìyà jẹ Kìrìsìtẹ́nì ní Nàìjíríà, gbogbo àwọn èèyàn ni àwọn afẹ̀míṣòfò náà ń pa, èyí tó túmọ̀ sí pé ìjọba Tinubu ó ti fẹ́ rí ojú rere látọ̀dọ̀ àwọn Amẹ́ríkà lásìkò yìí.